orúkọ ti tèmi ni Professor Dr. Saparudeen Sapaboriowo, the president of Sapa Nation. Mo kọjá lórí Instagram mo sì rí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin celebrity ẹ ti ń yọ ẹ̀kẹ́ ojú yín sì ti ń dán. Una dey motivate me. Wọ̀nyí ni orúkọ àwọn celebrity tí Sapa ò tí ì fìsíìtì. The Queen Abiola, Yẹmi Ẹlẹ́ṣọ̀, Nasty Black, Bàbá Aládìyẹ, Wòlíì Àgbà, Délé ọmọ Wòlíì Àgbà, Olúwadọ́là, Shaggy, Macaroni, Don Jazzy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Inú mi dùn láti sọ fún yín wípé láìpẹ́ láì jìnnà the Sapa president shall locate you if care is not taken. Even if care is taken, what? I shall locate you. Good day.